Assalamu alaikum. My name is Omokaide Adaralegbe. Please subscribe to our YouTube channel so that you'll be notified whenever we post a new video. Please subscribe, share and like. Thank you. Subscribe to our YouTube channel. Àsòtítọ́ ni wípé God's time is the best. Àsìkò Ọlọ́run ṣòun ló dára jù. Ẹ bá wa dúpẹ́, ẹ bá wa yọ̀ o, Ọlọ́run jẹ́ kí ìdùnnú pọ̀ nínú ìgbéyàwó wa. Ẹ bá wa dúpẹ́, ẹ bá wa yọ̀ o, Ọlọ́run jẹ́ kí ìdùnnú pọ̀ nínú ìgbéyàwó wa. Ẹ bá wa dúpẹ́, ẹ bá wa yọ̀ o, ẹ bá wa dúpẹ́, ẹ bá wa yọ̀ o, Ọlọ́run jẹ́ kí ìdùnnú pọ̀ nínú ìgbéyàwó wa. Ẹ bá wa dúpẹ́, ẹ bá wa yọ̀ o, Ọlọ́run jẹ́ kí ìdùnnú pọ̀ nínú ìgbéyàwó wa. Alihamdulilayi, a máa dúpẹ́ fọlọ́run tó ní kò ní í ṣẹ́jú ẹ̀mí ọjọ́ ayọ̀ tá a ti ń retí pẹ́ la fi sọ pé fọ́ba àlọ́hù tó ní kò ní í ṣẹ́jú ẹ̀mí wa òbí fi kéńgbé rán máa lòdò kó pọn mi wálé ní dùnnú òbí gbogbo ẹbí ìmáàmù ọmọ yín tí mo rèké wálé kórèké lẹ́wà lọ́mọ yẹn apọ́nbẹ́ kò rẹ́ ní Ṣàkírà ọmọ wa nílùú Ọ̀fà tí sọmọ Ọlálọ́mí ẹ̀yin lọ́mọ bí sùjòkọ̀ mú padà bọ̀ sórí kí Ọ̀fà o gbogbo ẹbí Ṣàkírà ọmọ yín mójú lọ sọ́jà ló fi rádára bí èmi tí sálùfà wá sí ìwù ìyẹn láti ìlú Ẹdẹ àwọn alájí lálá ọ̀sọ́ ajífọ́jọ́ gbogbo dára ìgbéyàwó tẹ̀sílẹ̀ ní àsìládùn bí oyin a ò ní rántí ọjọ́ yìí ní ká sì padà bu ẹkún a ò ní rántí ọjọ́ yìí ní ká sì kó àbámọ̀ fa òtítọ́ lọ́yẹ ló tún dé ọmọ ìmáàmù Mùsá ẹ sàmì àdúrà mi. Ẹ bá wa dúpẹ́, ẹ bá wa yọ̀ o, Ọlọ́run jẹ́ kí ìdùnnú pọ̀ nínú ìgbéyàwó wa. Ìwàásù tèmi rè ẹ jọ̀wọ́ kẹ́mi àgbọ̀ ìwàásù kí n tiẹ̀ mo fẹ́ ṣe síbẹ̀ yín lẹ́kọ́ mi ní kéwu mo tọrọ àforíjìn fún èyí tí mo fẹ́ wí bá. níṣẹ́ láwẹ̀ tí ń ṣe méjì lọ́mọ ẹ̀dá fi ń jókòó rẹ́gí ẹsẹ̀ pé méjì lójú ọ̀nà nínú ọmọ ẹ̀dá fi ń lọ rẹ́gí ìgbọ́ráyé nínú ìgbéyàwó nígbéyàwó fi ń pẹ́ láyé ó bẹ̀rẹ̀ láti ibi ìfaradà àmójúkúrò tó ń ṣe kókó láàrin olólùfẹ́ méjì ni wọ́n fi lè bára wọn pẹ́ sùúrù pẹ̀lú ìfaradà sóhun ló ń gbé ìgbéyàwó dúró lọ́jọ́ táwọn olólùfẹ́ bá fẹ́ ra ọjọ́ yẹn gangan nífẹ̀ẹ́ kú ìfaradà là ń pè nífẹ̀ẹ́ léyìí tán fi bára wọn gbélé kọ́kọ́ mojúṣe lójúṣe káyà má ṣàlàyé mú tó tọ́ kẹjọ fọwọ́sowọ́pọ̀ kẹsì máa tẹ̀ lọ́rọ̀ lọ́rùn ẹni bá tẹ̀lé tọ́lọ́run tó tún tẹ̀lé tó jíṣẹ́ ńlá aláìlábà wọn nífẹ̀ẹ́ wọn àyàfi irú rẹ̀ tọrọ. Ẹ bá wa dúpẹ́, ẹ bá wa yọ̀ o, Ọlọ́run jẹ́ kí ìdùnnú pọ̀ nínú ìgbéyàwó wa. ẹni tá a fún lálàwẹ̀ òbí tìrú wọn kò bá lè dúpẹ́ tábà fún wọn lódìdí ọmọ wọn sọ pé wọn kò ní sànà gbogbo ọmọ ìlú Ọ̀fà àdúpẹ́pẹ́ fún wa lọ́mọ ìdúpẹ́ táwa rè ẹ̀jẹ̀ àkọ́bá yìí délé náà ẹ̀yin lọ́mọ yẹ̀rù ọ̀kín o ọmọ Ọlọ́fà máa jọ ọmọ Ọlálọ́mí ọmọ abisujoko ìjàkadì kátàkìtì lóró ó tọ̀fà ìjàkan tí wọ́n jà lọ́fà nílé Ọlálọ́mí lọ́jọ́sí ó sojú ebè bẹ́ẹ̀ ló sì sojú koro nínú oko ìbá sojú olóko ni kìbá làwọn o ẹ̀yin lọ́mọ láre pínre búre ìkan ò gbọ́dọ̀ jù kan nílé bàbá tí wọ́n ti bí yín lọ́mọ ni tí kan bá jù kàn nílé Ọlọ́fà mọ̀jọ́ ogun ní kó wọn lóró ìgbà tó dé lẹ́ẹ̀kínní mo gbọ́ pé ogun ọjà lọ́fà mo kápó mo kádà mo kọ́ta wẹ́wẹ́wẹ́ mo jàdà sínú ọgbà mo fẹ́ tún mi tẹ́lẹ̀ àkèrègbè ìyẹ̀rú ọ̀kíní mi ò kí ń so níjà bàbá òun ìjẹ́ kí ní so níjà bàbá rẹ̀ ó ní pẹ̀ kí n kí tí mo gbọ́dọ̀ fi dì mú mo sojú mo kán ni mo fẹ̀yìn ṣàwọ́ra lẹ̀ nísàlẹ̀ Ọ̀fà ǹjẹ́ mi ò wá ní jẹyàn ànàmọ́ o ṣé bí wọ́n lólúwa rè dọ́fà ni alukoso Ọlọ́fà ìgbèje alubẹ̀m̀bẹ̀ Ọlọ́fà
ẹgbẹ̀fà alùtẹ́gínní gígín ọlọ́fà ẹgbẹ̀ndínlógún ọfà ò máa ká o ẹrú ẹ̀ ló máa ká o tẹ ìjẹpẹ́rù máa lákájọ ọmọ lọ ẹ̀yẹ̀rú ọ̀kín ọmọ ọlọ́fà mọ́jọ ọmọ agọ́nugún tí mo rí tí mo dàsà kẹ́ríkẹ́ríkẹ́rí àkàlà ni mo rí tí mo dàsà tẹ̀m̀bẹ̀kùn ìyẹ̀rú ọ̀kín ni mo rí tí mo dàsà là ń lápá ọlálọ́mí ni mo rí tí mo dàsà là ń lọ́bẹ̀ ẹ̀ sì rọra làmí o tẹ́ ẹ bá làmí ẹ má sì jábí ó gbilẹ̀ lápá mi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí mo kúnlẹ̀ ní ìbárẹ̀lẹ́jọ́ ma ẹ̀yin lọ́ọ́ máa gbára sí mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìkànnì ẹ pẹ́ lá fún kóhun ó dòkun ìkànnì ẹ pàgbọ́bọ̀lọ̀jọ̀ fún kóhun ó dọ̀sà èyí tí bàbá yín pẹ́ lá fún ṣetán kò lè dòkun èyí tí wọ́n pàgbọ́bọ̀lọ̀jọ̀ fún ṣetán kò lè dọ̀sà èyí tí wọ́n mú màálù ńlá fún lódolú ńlọfà tó dolùbọ́ ńlá ẹ̀yin lọ́mọ pàpà pópó tí mo bọ́dọ̀ fi dì mú bàbá yín délé tán ó sojú ọmọ kánrin ọ̀fẹ́ yín ṣàwọ́ra lẹ́ ní sàlẹ̀ ọ̀fà ìdúró ọlọ́fà owó ni ìbẹ̀rẹ̀ ọlọ́fà owó ni ìjókòó ọlọ́fà owó ni ẹ̀yin ọ̀fà èmi ọ̀fà àjọfà ní irun ọ̀fà yẹ̀rú ọ̀kín ọmọ ọlọ́fà mọ́jọ mi ò wá ní rólé apá kan fojú pa kan òòsà òkè òní jẹ́ ọkọ ìyàwó tí ìsajì lálọ́ ọ̀sán ń kọ́ àwa ẹ̀dẹ̀ tí ìsajì fọjọ́ gbogbo dára bí egbin àwa lọ́mọ ojú oró tí òjẹ́sẹ̀ yẹ ó tó mi nínú ilé ẹ̀dẹ̀ ọmọ ìwọ̀ kéékèèké tí òjò mi ọba ó tó rù àwa lọ́mọ arún gbàdó làlù ọmọ arún gúgúrú wọlé ẹ̀dẹ̀ ọmọ tìmì àgbálẹ̀ ọlọ́fà tó ń dínà tìmì àgbálẹ̀ ọlọ́fà tó ń dòmù tìmì àgbálẹ̀ ọlọ́fà tá a takú panagada sójú ogun iwájú ọlọ́fà kò ṣeé gbámú ẹ̀yìn ọlọ́fà kò ṣeé dìmú àárín gbogbo ọlọ́fà gan yín náà ní lálálá ọmọ tìmọ̀tìmọ̀ tí ò náà ní alábàárà ọmọ agọ́nugún tí ò náà ní onídìrí nígbà kankan elétí dídì gangan ò sì náà ní aláriwo ọmọ igi tútù tí ò ṣeé dáná ajagẹmọtẹ́rẹ́ ilé ẹ̀dẹ̀ ìtìyọ̀gẹ̀dẹ̀ tí ò wúlò láàrò ọmọ ẹ̀dẹ̀ mọ̀ pọ̀ àrógùn yà fún àgò ìṣe nìkan parapọ̀ nìkan máa lé o èrún parapọ̀ má má gbìyàn òṣìṣẹ́ ọwọ́ ló ń pe ṣinṣin gbogbo ẹbí Ṣakiratu láwa ń kí o màmá Ṣakiratu ló ní ká kí yín mọ́lẹ̀ ṣépè kó àdúró tì nígbà gbogbo ara ọ̀rẹ́ ojúlùmọ̀ wọn tó ń dúpẹ́ o alájà ìyá àti bàbá Mustapha là ń kí o aláàjì yíngin ní adadí Amina ìyá Amina gan ògbẹ́yìn wọn lẹ́ ṣeun Actec Amsat wọn lẹ́ ṣeun Miss Amina pẹ̀lú ìyá ọ̀fà Àbújá wọn kí yín Mr Marufo gbẹ̀yìn wọn tó ń dúpẹ́ o Mr Marindọ̀tí Miss Marindọ̀tí ìyá Bímbọ́ nọ́ọ̀sì wọn lẹ́ ṣeun mami àti dádì Kaduna ńkọ́ ìyá Abbas mama Abbas lọ́fà wọn lẹ́ ṣeun dádì Fati pẹ̀lú dádì bàbá wọn lẹ́ kó àdúró tì nígbà gbogbo wọn tó ní akí bàbá Abibu ní Kaduna o mami nọ́ọ̀sì tí í ṣe mama Mistura ní Kaduna mama Guagua lọ́fà wọn lẹ́ ṣeun Alfa Abdulwasi Ọlánrewájú o ni wọn ní ká kí gbogbo ẹbí ìyàwó àwọn pátákó rongodo Ṣakiratu Ọpẹ́yẹmí ìfẹ́ rẹ ló ń kí ẹ wọn lẹ́ òjò bára yín pẹ́ ẹ ò ní ròǹgbé sọnù bí ò ṣe bí ọmọ àjùmọ̀ bí ò kan tàánú o ṣebẹ́ ni Olúwa rán sí ni ló ń ṣe ni lóore bùrọ̀dá sí àkàtì ṣe bàbá Zainabu là ń kí ọkọ ìyàwó ló ń dúpẹ́ wọn ní ká kí yín wọn dúpẹ́ wọn dúpẹ́ pẹ́ òkun bùrọ̀dá sí àkà o Radiance ọmọ àwọn lóde ṣàárẹ̀ ẹ bá mi kí màmá ní mọ́tà pé wọ́n ṣe ń ṣeun ẹ jẹ́ kí n sáré bá yín délé o ẹ̀yin lọ́ọ́ máa ṣàárẹ̀ olùpàkọ́ àwùjọ ajíyọ ọjọ́ ọmọ ajíbógun jó ọmọ ọ̀kàkà forí sọgbó ọmọ olúro rẹ ọmọ agbọ́lù ogun sọ̀díwùkẹ̀ ẹ̀yin lọ́ọ́ máa kú balẹ̀ ikú jórí àkàlà balẹ̀ àkàlà gbẹ̀dọ̀ tẹ̀tẹ̀rẹ́ ni òtítì dé tó dé tọ́ balẹ̀ tó kó fún akọni jẹ ẹ̀sọ́ ọkù yí agbọ́lù ogun sọ̀díwùkẹ̀ ogun òjàjàjà kókó wọn lóde ṣàárẹ̀ rí ti bá kọ́ni nílé bàbá tí wọ́n ti bí yín lọ́mọ Mr Sheriff Ibrahim wọn tó ní akínyìn o ọkọ Kàfáyà Abdulhakeem Alabi Abdulateef Ọládayọ̀ Adébùkọ́lá mama Abudu wọn ní ká kí gbogbo yín pẹ́ ẹ ṣeun gbogbo Imams family ni wọ́n tó ní ká kí o bàbá Kabiru pẹ̀lú bàbá Rọ́díà màmá Táyé àgbà pẹ̀lú màmá Táyé kékeré ìyá Kabiru ògbẹ́yìn wọn lẹ́ ṣeun tẹ̀gbọ́n tàbúrò ni wọ́n tó ní ká kí o wọ́n ní ká kí yín tí gbogbo yín dúró gẹ́gẹ́ bí gba kan ṣe pé mọ́lé tí gba láàmú sí fọwọ́ tẹ̀gbẹ́ ògiri wọn lá òfìrè gbáre màmá Yusuf lẹ́kọ̀ọ́ wọ́n ní ká kí yín ìyá wa Rísíkátù nífẹ̀ẹ́ wọn ń dúpẹ́ bàbá Àbèjì nìbàdàn pẹ̀lú bàbá Àbíbù wọ́n ní ká kí yín o ajá Rọ̀sídátù pẹ̀lú ìyá Mùtíù nígboro Ẹdẹ wọ́n ní ká kí yín o wọ́n ní gbogbo ẹbí làwọn kí pátápátá pa òjò máa ríre bára wa ṣe gbogbo alásàlátù àti gbogbo ẹmọ Ẹdẹ pátápátá ni wọ́n kí o ara ọ̀rẹ́ àtojúlùmọ̀ tó wá wọ́n lóhun ìdùnnú òní gbẹ̀yìn lọ́dẹ̀dẹ̀ nìkọ̀ọ̀kan wa ìyá Àlàkẹ́ ni mò ń wá ń kí o ìyá Àlàkẹ́ di ẹ̀ǹgẹ̀jà ẹ ṣé mo dúpẹ́ ọjọ́ o obìnrin rere onínúure adúmáadán ẹlẹ́yinjú ẹgẹ́ eléyín funfun bí ẹ̀gbọ̀n òwú obìnrin rọgbọdọ kẹgbó kẹtọ ikú ò ní yáwọ́ pa yín o àwa gan ò sì ní já sọnù lẹ́yìn yín o. àṣẹ Èdùmàrè. Salama
àwẹ̀ òun òde ti bá wọn láyé. Àwọn kan lájọ bẹ̀rẹ̀ àwẹ̀ ojú ọ̀nà làwọn ti dúró. Àwọn kan lájọ parí àwẹ̀ ilẹ̀ mọ́kàdíjọ sọ́dún ni. Ikú sì wọlé ó tún mú wọn lọ kò kí ń ṣe páńfì ọ̀wọ́n o àfi ṣàkàwé ọ̀rọ̀ ni ká lè mọ rírì Ọlọ́run ọba. Àwa tọdún wa bá láyé kò kí ń ṣe bọ́gbọ́n wa ní bí kò ṣe pé bólúwọ bá ṣe fẹ́ tó bá fi kú pa wá ta lámúná àbó nílé ẹjọ́ kan tá a máa gbé lọ. Oore ọ̀fẹ́ láàrin gbà ó ṣùkúrà lákàtì rẹ̀ ní ọdún èyí àyàbò. Ìrántí lolúwa ní kàmí àṣẹ fúnra wa. Sọ́mọ Rọ́mọdọ́nà oṣù ọ̀la ti dé o. Sọ́mọ Rọ́mọdọ́nà oṣù ìkẹ́ ti dé o. Gbogbo èèyàn ó tó láǹfààní láti máa gbọ́ àwọn ẹ̀rọ Ramadan ọ̀ranyàn lÓlúwa ṣe ẹni tó bàbá láyé ẹni tí kò jẹ́ dandan fún ẹni tí ó ń ṣàìsàn tàbá wọn tàn ti darúgbó ìlera wọn kò lè gbé tàbá wọn tí kò lè kírun dáńsẹ̀ nǹkan oṣù wọn lọ́wọ́ nínú àwọn obìnrin wa tàbá wọn tó ń ṣèrìn àjò ọlọ́nà jíjìn sẹ́ńjọ́ àwọn ni wọn ò lè kàwé yìí oṣù gbọ́dọ̀wẹ̀ bá lọ́tàn o ó di dandan kàn sápadà o Ọlọ́run ọba kò wọ́n rárá o ṣùgbọ́n ẹni tí kò bá lè gbà kó di kan tàbí kejì o kó bá lẹ́yìn ní súlẹ̀ ọjọ́ kan ó dúró fún àwẹ̀ kan báyìí ni ó ṣe san gbogbo àwẹ̀ yìí o òtítọ́ lọ́ọ̀yẹ̀ ló tún dé ọmọ Ìmáàmù Mùsá ìwàásù Rọ́mọdọ́nà sóhun ni àtúngbédè. Assalamu alaikum. Gbogbo yín là kí padà. Assalamu alaikum. Gbogbo yín là kí padà. A sì ra ọjà nítorí burú gidi ni tọkọtìyàwó ẹni o ẹ̀wù níjà sì ra ọjà fúnra yín o. Àṣà ọjà iná burú gidi ni tọkọtìyàwó ẹni o ẹ̀wù níjà sì ra ọjà fúnra yín o. Títọ́lọ́ yẹ kí gbogbo yín o ẹ sì kú àjọyọ̀ ẹni o alára ṣe ó jẹ fàlàrà àjèrò ṣe tirẹ̀ ojú ṣe ìgbéyàwó tẹ́ ń ṣe lè ní o a sì jẹ́ bẹ̀rẹ̀ o ibi tá lọ kò jẹ̀nà rárá ibi tá sì yà ló pọ̀ gan ọkọ ìyàwó jọkọ dáadáa o táyà rẹ̀ sì lè mú yàn gan o pé tó ń bá sì tún táyé wá o ìwọ ló á sì tún fi sọkọ ọkọ tí kò wúlò pọ̀ níta o jọ̀wọ́ má ṣe jẹ́ kan lára wọn tí kò kí ń tọ́jú yàwó rẹ̀ bèbí pàṣẹ ojúṣe nínú ilé dúró tọmọtaya kó tọ́jú wọn tóra wọn lè rí rẹ bó dọ̀la jíjẹ mímu àti níná nílò dákun tí kò máa lọ déédé Ọlọ́run ọba lọ́ba láṣìírí o a sì rọ ẹ lọ́rọ̀ tó pọ̀ o má jọkọ tí kò kí ń wọlé bọ̀rọ̀ o tá a máa kọ̀rẹ́ kiri má ṣe gbọ́dọ̀ rẹ fi kú wá sáyà ṣe dáadáa tọ́lọ́run rẹ̀ sí ni. Qala Rasulullahi sallallahu alaihi wasallam wa rajulun ra'in ala ahli baiti. Ìgbéyàwó ohun ayọ̀ kan ló jẹ́ ẹlẹ́dàá wọn ṣe wọ́n lọ́rẹ́ ara wọn. Ìgbéyàwó ohun ayọ̀ kan ló jẹ́ ẹlẹ́dàá wọn ṣe wọ́n lọ́rẹ́ ara wọn. Àwa wá dáadáa mọ̀ lọ́jọ́ sí ẹni tó kọ́kọ́ ṣègbéyàwó láyé nínú ọjọ́ tẹ̀dá máa ń retí ọjọ́ ìgbéyàwó ọ̀kan sì ló jẹ́ ẹkún ilé ìlàkàlà ilé tẹ̀bí tara àmọ̀mọ̀ kún àjọṣe ìgbéyàwó Nẹ́sírátù tó dé. Ẹ bá wa dúpẹ́ ẹ bá wa yọ̀ o Ọlọ́run jẹ́ kí ìdùnnú pọ̀ nínú ìgbéyàwó wa. Ẹ bá wa dúpẹ́ ẹ bá wa yọ̀ o Ọlọ́run jẹ́ kí ìdùnnú pọ̀ nínú ìgbéyàwó wa. Ẹ bá wa dúpẹ́.